bí ẹnìkan ò bá mọ kọ̀rọ̀ rẹ̀ tó ń fi kọ̀rọ̀ yẹn pamọ́, ṣé o lè fi pamọ́ síwájú Ọlọ́run? ó ń bà tàwọn èèyàn jẹ́, ó wá bọ́ta àlàáfíà là ń ṣe fún yín o, wọ́n wá ń pè wọ́n náà ni pé ẹni àlàáfíà ni, ẹni àlàáfíà ni, ó sì ń bà tàwọn èèyàn jẹ́ ní lábẹ́lẹ̀. àṣà burú yìí dó borí. ṣé wàá rò pé o lè dọ́jì bẹ́ẹ̀ fọlọ́run? Ọlọ́run ó yan gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, yóò yan gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ fi ń pamọ́ fáwọn èèyàn, wọ́n máa pè é léèyàn rẹ̀, wọ́n máa pè é. Ọlọ́run ò ṣe tàn. Ọlọ́run yóò yọ dáadáa kúrò ní àìdá, yóò yọ ṣáfìtì kúrò ní ojúlówó. Lójú wa báyìí la lè gbogbo ẹ lè dàrú, àmọ́ lójú Ọlọ́run kò dàrú, kò dàrú. Lójú Ọlọ́run kò dàrú, àmọ́ lójú èèyàn ó lè dàrú, ó tiẹ̀ máa ń dàrú ni. Ẹnìkan ń sọ fún mi nígbà kan, gbogbo ìgbà a ní kí ló dé tọ́lọ́run ò jẹ́ ká máa rí nù yìí. Ẹ pé bàbá ti jókòó tì mí kó kí n máa wo inú ẹ kí wọ́n á pè eléyìí ò dá o, ẹ̀jẹ̀ ń sá fún. imú níkà ni. Imú níkà ni. kò yẹ jẹ́ gbóòórùn àṣebí. So kò ká ṣe bí tí kò ti rí báyìí àṣebí ni. Mo ní ayé ò ní dùn. Allahu Akbar. Ayé ò ní dùn. A kò ní dùn. Èsì tí mo fún nítọ́ nìyẹn. Òun náà wà bí ó ń wò mí o. Irú wọn yẹn nísìnyí wọ́n ti kó sínú layumlele zọ́ọ̀lì, yóò máa ṣe lọ, yóò rò pé wọ́n rí òun ni àmọ́ lọ́wọ́n rí. Bẹ́ẹ̀ni. Hatta idha akhadhahu Lam yuflitu. Tọ́lọ́run bá ti gbá mú bá gbám, kò lè bọ́, kò lè bọ́. Ọwọ́ ọlọ́pàá ayé ló lè bọ́, ó lè dọ́jì fún, kó máa há síbì kan, kó máa rí mú, kó máa bribe wọn, kó máa bayé jẹ́ lọ. But lọ́dọ̀ Ọlọ́run, màláíkà wo ló fẹ́ bribe? Àbí ta ló mọ̀rí ń bẹ̀. Wàláì, kéèyàn ṣe dáadáa. In tó ti torí ẹ̀ ń kírun nìyẹn, in tó torí ẹ̀ ń gbààwẹ̀ nìyẹn, in tó torí ẹ̀ ń yọ zàká nìyẹn. Yọ zàká bá tẹ́ni tàwọn kan jẹ́, ó yá ẹ máa bú wọn. Blogger, ọlọ́háyà àwọn blogger, ó yá ẹ máa bú wọn, ẹ máa bà wọn lórúkọ jẹ́. Tó bá bá èèyàn lórúkọ jẹ́ tọ́lọ́run ò bá bàjẹ́ ńkọ́. So lójú àwọn èèyàn kó wá já sí pé owó yẹn làwọn èèyàn ń wá, ni wọ́n fẹ́ gbà. Kan ti rẹ́dí iṣẹ́kíṣẹ́ tó bá fẹ́ bẹ̀ wọ́n, kan gbaṣẹ́ yẹn, kan ṣe káwọn ṣáà ti rówó. Ṣé tó bá fún wọn tí wọ́n bá ṣe inú hisabu ta ni wọ́n kọ́ sí. Ẹni tó rán wọn ń ṣẹ́ ni. Ad-dalu ala al-khayri ka fa'ilihi. So káàfù yẹn gan tí ẹ fẹ́ fi pé ó wà fa'ilu. Ìwọ ló ṣe, òun náà ó jẹ gbèsè, yóò gbẹ̀san, ìwọ náà ó wà gbẹ̀san.
owó tiẹ̀ yẹn owó nǹkan tó rán nìyẹn ó dẹ̀ fẹ́ kọ́ máa sọ pé ìwọ ló náwó jù sójú ọ̀ràn Ọlọ́run ìwọ ló ràn wọ́n lọ́wọ́ níbi mọ́ṣáláṣí ìwọ ló ṣe kínní Ọlọ́run ó béèrè wípé owó tó níyẹn min aina tasabahu. La tazulu qadama abudin yawmal qiyamati hatta yus'ala an arba'in. tí ó wá dijọ́ alkiyama kó tó kọjá wọ́n béèrè nǹkan mẹ́rin lọ́wọ́ ẹ̀. An umrihi fima afnahu. ìgbésí ayé tó lò ọjọ́ ayé tó ta fún ẹ lórí kí ló ná ọjọ́ ayé yẹn sí. An ilmihi fima amila bihi. ọkẹ́ onímọ̀ àwa dòkítọ́rà rèé àwa pòfẹ́sọ̀ rèé àwa phd nìyí àwa kínní nìyí emeritus àbí gbogbo nǹkan tó mẹ́rí kókó sínú ẹ̀ ìmọ̀ta fún ẹ̀yẹn kí ló fi ṣe. Wa amalihi aina kitasabahu wa fima anfaqahu. owó tó ní níbo ti rí àkọ́kọ́ nìyẹn láàrọ̀ owó Wa yẹn fima anfaqahu. orí kí ló ń ná lé lórí. Wa an jismihi fima abulahu. ara ẹ tó gbó kí ló gbó. gbogbo exam yẹn gbọ́dọ̀ pass. yóò kọjá ń bẹ̀. La ilaha illallah. tó bá ní pé òótọ́ ló fún mi lówó òótọ́ ló fún mi ní mímọ̀ mo dẹ̀ ná mo fi kọ́ àwọn èèyàn báyìí mo fi kọ́ wọn báyìí mo fi kọ́ wọn báyìí wọ́n wà ní pé kazabta lóòótọ́ ló ní mímọ̀ tó fi ṣe kinní fún wọn àmọ́rọ̀ ló pa ó ná bẹ́ẹ̀ yẹn ó ná mímọ̀ yẹn torí kan lè sọ pé fulanu na alimun wakọ̀dìkìlà Kasa. kan lè sọ pé lágbájá òun ló nímọ̀ yẹn jù wọ́n ti wá wí bẹ́ẹ̀ Kasa. ládá yẹn ó ti gbà khalas Kai. oh Anakumullah. èyí tó yẹ kó wá rí rìsọ́ọ̀tì lọ́dọ̀ Ọlọ́run ó ti rí rìsọ́ọ̀tì látayé. bẹ́ẹ̀ ni Kasa. owó tá a fún ẹ nígbà tó bá bí ẹ ń bolo ti rí kíní báyìí 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 a ní kí ló fi ṣe a ní bẹ́ẹ̀ ni òun náà sójú ọ̀nà Ọlọ́run ni òun kọ́ ilé mọ́ṣáláṣí báyìí òun kọ́ kíní báyìí lágbájá báyìí a ní kazabta òpùrọ́ ni ẹ́ ọ̀nà bẹ́ẹ̀ yẹn wọ́n lè sọ pé fulanun seriyun Akramakumullah. pé lágbájá yìí ẹni tó ní owó ni Anakumullah. ó sì ná sójú ọ̀nà tọlọ́hun lójú àwọn yẹn ló ti ná sójú ọ̀nà tọlọ́hun Ọlọ́run máa ń pè òpùrọ́ ni o Allah. wọ́n ti wí bẹ́ẹ̀ Kila. kọ̀dìkìlà wọ́n ti sọ yẹn so bẹ́ẹ̀ náà ni lágbájá yá ọ̀rọ̀ ẹ̀sìn ló ń ṣe kíní sí wọ́n máa ń pè ìbẹ̀rù súnà àwọn èèyàn bẹ̀rù ẹ pé bẹ̀rù súnà ibi tó ti ń ṣe irọ́ kiri tó ti wọ́n ti wí kọ̀dìkìlà. Akramakumullah. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أول الناس يقضى فيه يوم القيامة ثلاثة. àkọ́kọ́ àwọn èèyàn mẹ́ta wà tá a béèrè lọ́dọ̀ wọn tá a kọ́kọ́ fi ìdájọ́ tá a dájọ́ fún wọn. رجل ẹnìkan استشهد
ó jagun títí فأتي به wọ́n bá pa á. فعرفه الله نعمة فعرفها Ọlọ́run wá fi ìdẹ̀ra tó yẹ kó gbà ó fi hàn fa'arafaha ó wá mọ̀. فقال Ọlọ́run bá sọ pé ما عملت فيها kí n lo ṣe léyìí sí. قال قاتلت في سبيلك حتى استشهدت yóò máa sọ pé mo jagun sójú ọ̀nà Ọlọ́run ní títí tán fi pa òun. فقال كذبت Ọlọ́run á sọ pé òpùrọ́ ni ẹ́. إنما أردت أن يقال فلان جريء وقد قيل nǹkan tó ń fẹ́ ni pé kán sọ pé ìjayà súnà ọkọ̀ kìlà wọ́n sì ti sọ bẹ́ẹ̀. فأمر به فصحب على وجهه حتى ألقي في النار bí wọ́n ṣe gbájú ẹ̀ kọ inú nánu ni. ورجل ọkùnrin kan ẹlẹ́ẹ̀kejì تعلم العلم ó kọ́ mímọ̀ وعلمه ó fi kọ́ àwọn èèyàn وقرأ القرآن ó mọ Al-Kùránì kà فأتي به àwọn amúdé. فعرفه نعمه فعرفها Ọlọ́run bá fi hàn pé àwọn ẹni tó bá mọ Al-Kùránì o tó mọ mímọ̀ o tó ṣe kíní nǹkan tá a fún lẹ́san rẹ̀ òun náà wàá mọ gbogbo ẹ̀san yẹn bẹ́ẹ̀. فما عملت فيها Ọlọ́run ọ̀tún á bí pé ó dá o ti rí o ti mọ gbogbo ẹ̀ kí ló fi ṣe. قال تعلمت yóò wá ní العلم òun kọ́ mímọ̀ وعلمته mo tún kọ́ àwọn èèyàn وقرأت فيك القرآن torí tiẹ̀ mo ṣe Al-Kùránì. قال كذبت Ọlọ́run á sọ pé òpùrọ́ ni ẹ́. ولكنك تعلمت العلم ليقال عالم ó kọ́ mímọ̀ nítorí kan lè sọ pé onímímọ̀ ni ẹ́. وقرأت القرآن وقال ليقال القرآن. هو قارئ فقد قيل kí wọ́n lè sọ pé ó mọ Al-Kùránì ká wọ́n sì ti sọ bẹ́ẹ̀. فأمر به فصحب على وجهه إلى النار wọ́n bá gba ojú ẹ̀ wọn mọ́lẹ̀ mọ́ gbogbo ẹ̀ wọ́n bá mú wọnú náà. ورجل ẹlẹ́ẹ̀kẹta آتاه الله من أنواع المال oríṣiríṣi owó ló ní bó ti ní dọ́là ló ní pound sterling ló ní euro ló ní gbogbo ẹ̀. فأتي به ó ní náírà فعرفه نعمه فعرفها ó wá ṣe gbogbo ẹ̀ táwọn èèyàn ti yìn ín tán ti rí pé òun ló ṣe kíní báyìí ẹni tó bá ṣe irú nǹkan báyìí ló yẹ kó ní lóyún ládàá lẹ́sàn-án. فقال ما عملت فيها Ọlọ́run àbí pé kí ló fi owó yìí ṣe. قال ما تركت من شيء يجب أن ينفق فيه إلا أنفقت فيه لك Ọlọ́run wà ní yóò wá fèsì fọlọ́run yìí pé mo ráwọn tó ń jà ní mo fowó ìparí ìjà mo ráwọn fracas mo ná lórí wọn mo ráwọn tí wọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí mo kọ́ fún wọn mo ráwọn tó fẹ́ kọ́lé kíú mo kọ́ fún wọn. yóò sọ وقال bẹ́ẹ̀ كذبت lọ́lọ́run bá dá pé òpùrọ́ ni ẹ́ irọ́ ló ń pa. إنما أردت أن يقال فلان جواد n tó ń fẹ́ ni pé kó sọ pé lágbájá ó lè náwó فقد قيل wọ́n sì ti sọ bẹ́ẹ̀. فأمر به فصحب على وجهه حتى ألقي في النار ọ̀rọ̀ wọn bá gba lójú mọ́lẹ̀ gbogbo ẹ̀ mọ́ wọ́n bá jù síná. sallallahu alayhi wa sallam èmi kọ́ mọ̀ ń sọ eléyìí. sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ anabi ni ọ̀rọ̀ anẹ́bì ni ọ̀rọ̀ tí wọ́n gan tí kálukú ó mú wá sí mbẹ̀ ni. kálukú jókòó bẹ́ẹ̀ ni kí ló ń fowó ṣe. o lè kó èèyàn 100 lọ Mọ́kà
ìyẹn kọ́ Ọlọ́run fẹ́ lò ó. àwọn aráàlú ẹ̀, àwọn tó súnmọ́ ẹ̀, àwọn tó jọ̀rẹ́ ẹ̀, oore mélòó ló ṣe fún wọn. Oh. ìlú ẹ̀, orú owó tó fi ń kọ́ mọ́ṣáláṣí tó fi ń ṣe kínní mélòó ló ṣe sílùú ẹ̀, àáfàálù ẹ̀ mélòó ló help, àáfàálù ẹ̀ mélòó ló ràn lọ́wọ́. owó tó ń ná kiri tó ń kọ́ mọ́ṣáláṣí fún yàn, ẹni tó ń kọ́ mọ́ṣáláṣí fún torí kíṣẹ́ ló ṣe ń kọ́. ṣé ẹni tí ó máa bú àwọn àáfàá, tí ó máa takò wọ́n, tí ó sì kútúbà kán tó lè ṣe lọ́jọ́ mẹ́jọ àfẹ́bú, tí ó bu ọba àlú ẹ̀, ṣé yẹn ń tò lórí mímbàrí, ṣé ó túbà nìyẹn? tí ò sáyà Kùránì, tí ò kò sí àyà Kùránì, kò sádìsì. والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. والذين اتخذوا مسجدا ضرارا. àwọn tí wọ́n lọ mú mọ́ṣáláṣí ìnira, mọ́ṣáláṣí ìnira, mọ́ṣáláṣí ọ̀tẹ̀, wa kufran, àti ṣe kèfèrí, wa tafriqan bainal mu'minin, àti divide and rule láàrin àwọn mùmìnì, wa irsadan liman haraba Allah wa rasulahu min qablu, àti ìfi mọ́ṣáláṣí yẹn ṣe mọ́ṣáláṣí ọ̀tẹ̀ láti fi dógò tí pé ta lẹni tó fẹ́ bá Ọlọ́run jà, tó fẹ́ bójíṣẹ́ Ọlọ́run jà. Allahu Akbar. wala yahlifunna in aradna illa al-husna. bẹ́ẹ̀ sì ni ẹni tó gbé mọ́ṣáláṣí yìí kalẹ̀ yóò máa búra ní pé in aradna illa al-husna, dáadáa la fẹ́ ṣe. wallahu yashhadu innahum lakazibun. Ọlọ́run sì mọ̀ pé òpùrọ́ ni wọ́n, irọ́ ni wọ́n ń pa. la taqumu fihi abada. irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ má dúró bá wọn kírun bẹ́ẹ̀ láì. la masjidun ussisa ala taqwa. irú mọ́ṣáláṣí tó lè dúró kírun bẹ́ẹ̀ òun mọ́ṣáláṣí tó já sí pé masjidun ussisa ala taqwa. ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi bẹ̀rẹ̀. min awwali yawmin ahaqqu an taquma fihi. irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ tí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run pilẹ̀ yẹn tó dẹ̀ já sí pé Ọlọ́run ni wọ́n ń sìn ń bẹ̀, irú yẹn ló lè dúró ń bẹ̀ kírun. fihi rijalun yuhibbuna an yatatahharu. irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ àwọn ọkùnrin kan ń bẹ, àwọn èèyàn kan ń bẹ yuhibbuna an yatatahharu. wọ́n fẹ́ ṣe mímọ́ fọ́lọ́run ni. wallahu yuhibbul mutahhirin. Ọlọ́run fẹ́ràn ẹni tó bá fẹ́ràn, tó bá mọ ṣe tí mímọ́ fọ́lọ́run. afaman asasa bunyanahu ala taqwa min Allahi wa ridwanin. ṣé irú ẹ̀ tá tán pilẹ̀ pẹ̀lú ala taqwa min pẹ̀lú Allahi wa bẹ̀rù Ọlọ́run ridwanin. àti ìyọ́nú ẹ̀ khairun ló lóore jù ní man asasa bunyanahu èyí tí wọ́n bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ala foundation, safa jurufin harin.
etí bèbè jahannama ni wọ́n wà. fanihara bihi fi nari jahannama. tí ó bá wó báyìí inú jahannama ni ó wó sí. wallahu la yahdil qawma zalimin. ọlọ́run yẹn fọ́nà mọ́jọ́ alábòsí. la yazalu bunyanuhum allazi banaw ribatan fi qulubihim. mọ́ṣáláṣí yẹn tán kọ́ nínú ọkàn tí wọn náà ròyìnròyìn bẹ́ẹ̀ pé ó fẹ́ ya ó fẹ́ ya ó fẹ́ ya. wọ́n gbà kí ni wọ́n. an taqatta'a qulubuhum. àfi kó gé ọkàn wọn wẹ́lẹ́wẹ́lẹ́. wallahu alimun hakim. ọlọ́run bá lọ́ba tó gbọ́n jù. ló sì mọ̀ jù. béèyàn bá pín tí ò pín dáa ọlọ́run mọ̀ pín. yóò pín yóò tún pín. ọwọ́ nìyẹn ọ wá mú mi rántí èyí tá a torí iye wákàtí tá ń lò a ti lò ju wákàtí kan lọ àwa fẹ́ fi kánlẹ̀. full tribute. But eléyìí ká máa fi kí n là wá mú tó rẹ́ni tó kú ti kú a lè ṣe wá sí fẹ́ni tó kú. bẹ́ẹ̀ ni sà. But kí n là wá tá a kù tá a fẹ́ lò lára kú tá a fẹ́ palẹ̀ mọ́ ẹ̀. Allahu Akbar. òun ni wá sí tá a ń ṣe. Akramakumullah. bọ́kàn ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ẹ sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ tó fẹ́ bá sọ̀rọ̀ yẹn àfọ onímọ̀ kan mọ̀ ní wayhaki ya nafsu ihrisi ala irtiyadil mukhlasi. خلي الدكار الأربعين والمهد المرتبعين. خلي الدكار الأربعين gbé o fẹ́ máa rántí orígun ilé gbé jùúlẹ̀. والمهد المرتبعين. ibi tá a ti pàdé nì tá a ti bá sábà tá a máa ṣe gbé jùúlẹ̀. والظالم المودعين. n tá a máa ṣe tá a wà máa dágbére fún gbé jùúlẹ̀. وأدي عنه ودعين. jùúlẹ̀ kó dágbére fún kó ṣe báyìí báyìí ayé nìyẹn o ayé òun ló dàpè lọ dàpè bọ̀ yẹn. wàndùbù zamana sálàfà. gbogbo ìgbà ọjọ́ tó ti lò sẹ́yìn máa kán mi jẹ lójú. sanwó-adí tàbí ìṣòwòfà. láì pé gbogbo ìwà tí ò da odidi péjì báyìí ó fi red ink ó fi kájú gbogbo ẹ̀. wọ́n lámú tàzálì mú tẹ̀kífà. ó tún wá yẹ ògbò lẹ́ni tó dúró. alálẹ́kọ̀ọ́ bí iṣẹ́ ni. tó dúró lórí iṣẹ́ aburú tó dẹ̀ ń fi iṣẹ́ aburú yẹn ṣe fàárí. kàmúlá ìlàtìn àwòdàtà. mélòó mélòó lóru tó lò kọjá. màá sì máa ń àbùdàtà. lórí ẹ̀ṣẹ̀ ló lò ó. lísàwàtì ní àtàtà. torí ìfẹ́ ẹnu kan àbí adùn kan tó tẹ̀lé. fìmárì kọ́dí wà máa bí jàì. ó tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ tó fi lélẹ̀ báyìí. àtẹ̀yí tó fi pakọ́ lélẹ̀ àtẹ̀yí tó sùn àtẹ̀yí tó lórí ìbàjẹ́ yìí náà ni. wàkàmùkù tó hásàsì tàhá. mélòó mélòó la fẹ́ kà nínú ìgbésẹ̀ tó gbé. fi kìsì àti àhàdásí tàhá. níbi khiziya nǹkan tí ń tìyàn lójú okàrè. àhàdásí tàhá. tó dá kalẹ̀ tó yẹ pé wọ́n ló dá kalẹ̀. wọ́n tó bá ti nàka sí tàhá. èyí tútù bá ojú sẹ́yìn. lìmọ̀lábí wà máa rí tàyín. nítorí pé mọ́láàbò eré ló ń ṣe
ó ka tútú bá sí pàtàkì. وكم تجرأت على mélòó la fẹ́ kà nínú yìí pé ó láyà gbangba sọ́lọ́hun, السماوات العلى ó láyà gbangba sọ́ba tó ní sánmà àtilẹ̀. ولم تراقبه ولا ó sọ ọlọ́run náà, ó sọ ìwọ̀ tó wà fún. فيما تدعي ní tó ń pàpè mọ́ra arú ẹ̀ tó yá pé kò sí lọ́dọ̀ ẹ̀. وكم جمعت بره ọlọ́run ṣoore fún ẹ̀ àmọ́ oore yìí ó fọwọ́ bò ó mọ́lẹ̀. وكم أمنت مكره gbogbo iṣẹ́ ọlọ́run ìwà tó sọ pé àwọn tó bá ṣàìdá o òun fi àjọ ó fọwọ́ bò ó, وكم أمنت ọkàn ẹ̀ balẹ̀ sórí ẹ̀ ìwọ ò tẹ̀lé. وكم نبذت أمره àṣẹ tọ́lọ́run pa ojú sẹ́yìn نبذ الهزال مرقعين bí ìgbà téèyàn ju bàtà tó fẹ́ gbó tó nawọ́ jù sẹ́yìn. وكم رقدت في اللعب àwa wò ó títí èrè pọ̀. وفوت عمدا بالكذب òun lanu báyìí gbà tó bá sọ̀rọ̀ báyìí irọ́ ni. ولم تراعي ما يجب ẹni tó tọ́ kó ṣe ò ṣe. من عهده لمتبع nínú àwọn عهده ìlérí ọlọ́run متبع èyí tó yẹ ká tẹ̀lé. فالبس شعار الندم gbẹ́wù kò ṣàbámọ̀ wọ. واسكب شعابيب الدم jẹ́ kójú ẹ dá mi omi sun ẹ̀jẹ̀ kó sun ẹ̀jẹ̀ قبل زوال القدم kọ́ síwájú kẹsẹ̀ tó yẹ gẹ̀rẹ̀ وقبل سوء المصرع àti ìlàmọ́lẹ̀ aburú tí kú ó padà láyé mọ́lẹ̀ gbà ó. وقدا خضوع المعترف padà sọ́dọ̀ ọlọ́run kò túbá tààrà ní tútú bẹ́ẹ̀ ni tó mọ ohun tó ń ṣe. ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. المقترف kò gbájúmọ́ ojú ọ̀nà àwọn tí wọ́n ń tẹ̀lé tọlọ́run. وصياك ونحرف ìfẹ́ nú ẹ tó ń tẹ̀lé yẹn ṣẹfẹ́nú yẹn أنه انحراف المقلعين ní ṣíṣẹ́ ẹni tó hu nǹkan tegbòtegbò ńlẹ̀. إلى ما تسه وتني ìgbà wo ló fẹ́ gbàgbé dà وتني tó wàá firalẹ̀. ومعظم العمر فني bẹ́ẹ̀ ni ọjọ́ orí ti lọ tán òun sọ pé àárọ̀ la wà. فيما يدور المقتني ní tí ó níyàn lára ẹni tí ń ṣe ẹni tó ń ṣe tí ó padà ní lára lọ́jọ́ kẹyìn. ولا سبيل مرتدي La ilaha illallah. ó ti kúrò lọ́mọ àgbẹ̀ kọ́ ọmọ tí ń mọ́mú lọ́wọ́. ó ṣe wípé láàárọ̀ lẹ́wà anakumullah. أما ترى الشيب وخط ṣó tiẹ̀ rí ni òun ewu inú ẹ̀ ń dùn. وخط في الرأس خطط téwu yẹn lápa tó lálà sórí ẹ̀ ó falà síbẹ̀. ومن يلوه وخط شمت بفوده فقد نعيم funfun tó rí yẹn funfun ó gbà wá sí pẹ̀lú ẹ̀ irùngbọ̀n funfun orí funfun tó bo gbogbo ẹ̀. ó gbà wá sí ó sì ti ń túfọ̀ fún ẹ. àwọn ìránṣẹ́ yẹn ti ń wá díẹ̀díẹ̀ tí wọ́n náà Bẹ́ẹ̀ni. tó ń kájú kúrò ń bẹ̀. bẹ́ẹ̀ni ويحك يا نفس ريسي wọ́n pe owó ẹ̀mí إهرسي ṣọ́ ẹ̀mí yẹn على ارتياد المخلصي níbi ìwáre kó fi dáàbò bo rí tó fẹ́ máa wò. وطوعي وأخلصي kó wá tẹ̀lé tọlọ́hun وسمعي النصح kó sì ṣe mímọ́ kó sì gbọ́ wáàsí
kó tẹ́tí sí wàásì kó gbọ́. akramakumullah. واعتبري بمن مضى. gbogbo wàásì tá a wí tá a sọ kalẹ̀ yìí akramakumullah. bó bá jọ bí àlọ́ létí ẹ̀ ẹ̀tẹ́bìrì bí màmá bọ̀ واعتبري tí ẹ بمن wòye مضى. sáwọn tó ti ṣáájú من tí wọ́n ti lọ القرون وانقضى. tí wọ́n ti lọ tó yá sí pé generations la ilaha illallah wọn kọ́bọ̀. tí wọ́n sì tán tẹ́nìkan kò rántí wọn mọ́. واقسم فاجأة القضاء. wá bẹ̀rù àjálù ikú àjálù وحاذري kádàrá. أن تخدعي. haziri antu má gbàtàn jẹ o akramakumullah. وانتهجي سبل الهدى. gbójú ọ̀nà tààrà وذكري وسك الردى. máa rántí jíjálù ikú tó máa já wá lójijì وأن مثواك غدا. tó máa yí pé ìgbẹ̀yìn ẹ في قار لهب بلقع. lórí ilẹ̀ òkú ni wọ́n jù ẹ́ sí. káàsà. kí wọ́n ronú àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ni gbogbo àwọn tí wọ́n rí bọ́ lẹ́hun ibo lọ́n lọ́ ń wù sí. ibo náà ń lọ wù tí sí. wọ́n bá ju àgbàdo sílẹ̀ yóò wù. àwọn táwọn rí bọ́ lẹ́hun ibo lọ́n lọ ibo lọ́n wù sí. ọ̀kàrẹ̀ sórí tó bóun ṣe ń bá mi tú yẹn akramakumullah. èmi ò ní lè tú bẹ́ẹ̀ torí èmi ń wo àsìkò. أهله بيت البلا. o lè yí pé ahallahu beital bila أهله بيت البلا. ahallahu beitil bila akramakumullah. أكرمكم الله. حياكم الله. méjèèjì ni. akramakumullah. أكرمكم الله. Morkaz la wa. wa nunkiru in shina bẹ́ẹ̀ni ala nnasi qawlahum wala yunkiruna alqawla hina naqulu báwa bá wí wọn lè sọ pé o ṣì wí. bẹ́ẹ̀ni ó kàn máa darẹ̀ láàmú. wọ́n yóò máa darẹ̀ láàmú bí wọ́n bá wí a lè sọ pé ó wù mí torí ẹ̀wọ̀n ìwí bẹ́ẹ̀. أهله بيت البلا. ṣí ọ̀ọ́lé ilé kan tó yá sí pé ilé ogbó ni. والمنزل لقبر الخلاء. wal-manzilal kufril khala ilé ogbó yẹn ibùsọ̀kalẹ̀ sí kan ni. القفر. خلاء. àtọ́ ẹ pé ó pa sófo. akramakumullah. ومورد سفر الأولى. ibẹ̀ ni gbogbo àwọn tí wọ́n lọ ṣáájú ibi tí wọ́n gbà wọlé nìyẹn. wọ́n travel wọn padà wá mọ́. والله àti gbogbo ẹni tí ó tún máa bọ̀ àti wọ́n náà gbogbo ẹni tó àtẹ̀mí bá ń náà travel lọ bẹ̀ báwọn ò ti padà wá báwọn lẹ́ni náà ò ní padà wá lẹ́ni ò ní mọ́. padà wá mọ́. بيت يرى من أودع. ibì kan ni ilé kan ni yúrọ̀ ọmọnà òde à tá a jùyàn síbẹ̀ قدمه واستودع. bó sì lè hùn kó tóbi tó bó sì lè hùn kó lówó tó bó sì lè hùn kó tálíkà tó akramakumullah. á jù síbẹ̀ kọ̀dọ̀mọ́ ibi ó sì gbà yóò pàápò pọ́m واستودع. wọn ó dágbére fún un فضل فضاء والساعة. lẹ́yìn ìgbà tó ti kọ́ pálásì tó ti kọ́ gbogbo ẹ̀ Allahu akbar. táàyè ti gbà á Allahu akbar. tó lóun ò lè tó sun tó lóun bá wà. òun ò lè sun yóò wá sunú kòtò. Allahu akbar. بدو ثلاث أزرع. ìgbọ̀n mẹ́ta báyìí náà ni wọ́n wọ̀n fún. káàsà. لا o ò bá gùn tí kú bá ti dé yóò sun kì. Allahu akbar. o ò bá tóbi kó o sanra tí kú bá ti dé yóò fún pín. Allahu akbar. لا فرق أن يحول له. ẹni tí ó sọ̀kalẹ̀ síbẹ̀ kò sí yàtọ̀ láàrin ẹ̀ o. حياة. ògbọ́n pérébérébéré àbò tiẹ̀ gọ̀ paríparí inú ilẹ̀ yìí náà ni. nínú ilẹ̀ yẹn náà ni. أو مصر أو من له ملك كملك التبع. mọ̀ọ́sírùn ẹni tára ni tí ò lówó tí ò ní kankan أو من له abẹ́ni tó tiẹ̀ ní
múlikùn ọba ni o kàmúlìkì tó báyìí gẹ́gẹ́ bí àwọn ọba tàbábíà. akramakumullah inú lẹ́yìn náà ní kálukú inú lọ. lẹ́ni. wa ba'dahu al-ardu allazi. lẹ́yìn ìgbà tó bá ti wọlé yẹn láwàá padà gbé dìde. kàṣà. al-ardu allazi gbangba fẹ́ẹ́ tó fẹ̀. allazi yawli ayé yawali bazi. yóò kó onítìjú àtẹni tójú ẹpin àṣà ibẹ̀ yẹn ni ó gba gbogbo kálukú. wal mubtadi wal mu'tazi. ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àtẹni tí wọ́n ń kọ́